ṣùgbọ́n nígbà tá a máa tún wá gbọ́rọ̀ bàbá Ìgbòho Òòṣà tí àwa sàábé wọn fi tẹ̀lé wọn a rí i pé wọ́n fẹ́ràn ìran wọn wọ́n fẹ́ràn gbogbo ẹ̀yà ṣùgbọ́n wọ́n mú ìran wọn lókùnkúndùn torí pé ẹ̀yin Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọmọ aládé ìlàdé ẹni ilé làwò ká tó sọmọ lórúkọ ẹni tí ilé ẹni là kọ́ ṣe òun ni bàbá mi Ìgbòho Òòṣà fi ṣe wọ́n ní kọ́ má pààrọ̀ mi mọ́ wọ́n ní ẹ má ṣèràn mi ní ṣùtà mọ́ wọ́n ní kẹjẹ́ kí ìran mi ìran kóòtù òjìrè gan-an Yorùbá ìran Ọ̀rànfẹ̀ ìran Odùduwà ìran àwọn ọmọ Yorùbá wọ́n ní ká jẹ ìrọ̀rùn tó ń bẹ lórí àti ògbó tó ń bẹ lórí eléyìí ni bàbá wa ọmọ aládé eléyìí ni wọ́n mú lókùnkúndùn fún ìran wọn fún gbogbo àwọn àjèjì láti ìlú mìíràn bíi nìjẹ́ tí wọ́n wọ ìlú wa wá tí wọ́n wá ń gba ilẹ̀ gba oko tí wọ́n ṣe ṣekú pa wá ìyànjẹ ńlá gbáà ní bàbá wa Ìgbòho Òòṣà ní ayé pàtàkì jùlọ láyé Buhari mọ ní ayé ìsìn tó jẹ́ wípé à ń wá ìrọ̀rùn fún ìran Yorùbá kí onígbà wa kó má pe igbá ẹ̀ lókùfọ́ kí ọmọ Ádámọ̀ kó má bàa fi ṣe kó ìdọ̀tí kí wọ́n lè mú àwa ìran Yorùbá náà gẹ́gẹ́ bí ìran tó kọ́kọ́ dáyé gẹ́gẹ́ bí ìran tó jẹ́ wípé bí ayé bá ń bẹ bílẹ̀ bá ń bẹ ìran Yorùbá ò lè parẹ́ kò sì ní parun ìyá wa ní ìjẹ́ gbogbo ìran eléyìí làwa ṣe wà ń bí lónìí láti gbé bàbá wa Ìgbòho Òòṣà láti pè wọ́n lọ́wọ́ láti dúró tì wọ́n nítorí pé ọ̀kan pàtàkì nínú ànábì ilẹ̀ wa ni wọ́n jẹ́. Thank you very much, ma. Thank you for having me the world prayer to understand. Today be the date of 23rd February 2024. Olùwà inú mi dùn láti bá yín sọ̀rọ̀. Láti kọ́ tí ìwọlẹ̀ tí wàá bá wa gbé ti wá sílẹ̀ Nàìjíríà báyìí. Precisely UK. Inú mi dùn láti bá yín sọ̀rọ̀. Àmọ́ Olùwà ọ̀rọ̀ tó má dà wá láàmú. Ṣé mo lè béèrè béèrè méjì lọ́wọ́ yín? Ẹ̀kọ́ fún láṣẹ méjì péré. Tó bá jẹ́ dídà àṣà ò. God bless you. Ẹ jọ̀ọ́ mọ́ mi wá. Ó kè tó ẹwà. Ṣé bẹ́ẹ̀ ti máa ń bì kankan di ìlú ẹ tó ń di ìmọ̀ rẹ̀? Tí kì bá ṣàsìkò òtútù. Tí kì bá ṣàsìkò òtútù àwa náà máa ń múra dáadáa. Tí túmọ̀ sí pé àṣà wa. Àṣà wa kò gbọdọ̀ parẹ́. Our culture, our heritage. Ṣé rí àṣà wa òun ló níyì jù gbogbo àgbáyé? Òun ló beautiful jù ẹ wo bí kẹ́ tuntun wò. Mo wà pẹ̀lú ìmọ̀tò wa. Ẹyẹ wa nílé. Ìyá àfin ni mí. Èmi láyà Àdìgún. Èmi láyà Àdìgún ọmọ wọn níjàyè. Ìjàyè fún mi. Ìjàre fún mi. Èmi náà ti láyà wọn ní Ìjẹ̀bú. Àwọn ọmọ ọ̀rọ̀ pọ̀. Wọ́n buyì wọ́n bẹ̀ jẹ́. Àwọn ọmọ tó ń lọ́wọ́ sílẹ̀ òyìnbó tó dé. Wọ́n dá a léèyàn. Wọ́n tún tọ́jú wa. Ṣé rí àṣà wa? Nípa ẹ̀yin obìnrin pé ẹ̀yin náà mọ́ mi wá ẹ má mi rà pé kí ni ká bí mi ní wọ́n kúrò. Beautiful ni wa. Inú mi dùn pé ẹni wọ́n tún tọ́jú yín. Wọ́n túmọ̀ sí pé àwọn ọkọ yín tọ́jú yín. Ó hàn lára yín. Tẹ́yìn ò bá tiẹ̀ sọ mọ́ mi wá ó hàn lára yín. God bless you. Ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé ẹ̀kọ́ sí.